Ilé-ẹjọ́ ju olórí tẹ́lẹ̀ Naomi àti Oriyomi Hamzat sọ́gbà ẹ̀wọ̀n. Gẹ́gẹ́ bí BBC Yorùbá ṣe kọ, wọ́n ní onídàájọ́ Ọlábísí Ògúnkànmí ti ilé-ẹjọ́ májísíréètì tó wà ní Ìyágànkù nílùú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́, ti pàṣẹ pé kí wọ́n fi olórí Ọọ̀ni Ilé-Ifẹ̀ tẹ́lẹ̀ Naomi Silekunola, Oriyomi Hamzat tó jẹ́ alákòóso àgbà fún iléeṣẹ́ rédíò kan nílùú Ìbàdàn pamọ́ sí àtìmọ́lé lọ́gbà ẹ̀wọ̀n. Adájọ́ náà tún sọ pé kí ọ̀gá àgbà nílé ẹ̀kọ́ girama ti Islamic High School tó wà lágbègbè Báṣọ̀run, Ìbàdàn náà tẹ̀lé wọn lọ. Ọgbà ẹ̀wọ̀n Agodi tó wà nípìnlẹ̀ Ọ̀yọ́ ní adájọ́ náà sọ pé kí àwọn afurasí náà ti lọ máa gbatẹ́gùn títí di ìgbà tí wọn yóò fi tún gbọ́ ẹjọ́ wọn. Àwọn mẹ́ta wọ̀nyí la gbọ́ pé wọ́n lọ́wọ́ sí àjálù ìtẹra-ẹni-pa tó wáyé nílùú Ìbàdàn láìpẹ́ yìí, níbi táwọn ọmọdé tí kò dín ní márùndínlógójì ti pàdé ikú òjijì. Bí ẹ kò bá gbàgbé, olórí Naomi ló ṣe agbátẹrù ètò pínpín oúnjẹ ọdún fáwọn ọmọdé tí kò dín ní 5,000 nílùú Ìbàdàn pẹ̀lú èròńgbà láti ṣọdún Kérésìmesì fún wọn. Gẹ́gẹ́ bí a ṣe gbọ́, ẹ̀sùn 4 ní iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n fi kan àwọn afurasí náà nílé-ẹjọ́, léyìí tí wọ́n lọ tako ìwé òfin ọ̀daràn ìpínlẹ̀ tọdún 2000 ní abala 324. Agbèfọ́ba tó tako àwọn mẹ́tẹ̀ẹ̀ta níwájú ilé-ẹjọ́ sọ pé àwọn èèyàn náà ló ṣagbátẹrù ètò tó mú ọ̀pọ̀ ẹ̀mí àwọn ọmọdé lọ. Onídàájọ́ Ògúnkànmí ti wá sọ pé kí àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà wà lọ́gbà ẹ̀wọ̀n títí tí wọn yóò fi rí àmọ̀ràn gbà láti ọ̀dọ̀ àjọ tó ń darí ìgbẹ́jọ́ àgbáyé.